Àjọ àgbáyé tá a mọ̀ sí UNESCO àwọn ló ya ọjọ́ 21 oṣù kejì wọ́n yà á sọ́tọ̀ fún ṣíṣe àyájọ́ èdè abínibí lágbàáyé. International Mother Tongue Day. Ló fi jẹ́ pé jákèjádò àgbáyé lọ́dọọdún ní gbogbo ọjọ́ 21 oṣù kejì ìyẹn tí í ṣe ọ̀la. Pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ UNESCO ni wọ́n máa ń ṣe àyájọ́ ọjọ́ yìí. Nínú èròǹgbà àti àfojúsùn wọn ni pé kí a ṣe ìgbéga fún onírúurú èdè àti àṣà àti fún ìlò èdè púpọ̀ ní àwùjọ. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú àkọọ́lẹ̀ iṣẹ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa lẹ́ka ti ìmọ̀ ẹ̀dá èdè tá a mọ̀ sí linguistics ìyẹn ní ọgbà fáfitì ilẹ̀ Ìbàdàn. Ọ̀jọ̀gbọ́n mo kí yín o. Ẹrẹ́rù yí ọpọlọ yín ò ní dàrú, ikú òjijì ò ní mú yín kò báyìí, àìsàn àti àrùn ní wọlé gbé yín dè. Bàbá wọn ṣe dáadáa sí wa púpọ̀ lónìí, inú wọn dùn láti gbà wá ní àlejò. Mo kí ọ̀gá mi Adérẹ̀mí Àkànmú láti Ògbómọ̀ṣọ́, bàbá àbèjì Ògìdán ìdìbò oníṣẹ́ ti gúnlẹ̀ ṣẹ́ ẹ ti délé. Láńrewájú Àkànwó Omidan Lámídé, gbogbo àwọn tá a jọ kọ́wọ́ rìn lọ sí ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí nù. Gẹ́gẹ́ bí tí mò ń bá bọ̀ nínú iṣẹ́ Kọ́lá Owólabí tó gbé jáde ní ọdún 2007. Ọ̀kan nínú àwọn àfojúsùn UNESCO lórí ṣíṣe àyájọ́ èdè abínibí lágbàáyé náà ni pé kí a bọ̀wọ̀ fún èdè abínibí ẹni àti fún ti ẹlòmíràn. Bákan náà wọ́n ní ká fi ààyè gba ìmúlò èdè àti tí àwọn àpọ̀jù ènìyàn ń sọ yẹn tá a mọ̀ sí majority àti èyí tí àwọn ènìyàn tí kò pọ̀ níye ń sọ yẹn minority. Bákan náà nínú àfojúsùn wọn èyí tó kàdí ẹ̀lẹ̀ ni pé ká fòpin sí fífi àṣẹ mú kí èdè kan jẹ gàba lórí èdè mìíràn ní àwùjọ wa. Ìdí rèé tí àjọ UNESCO fi ṣe ìpinnu yìí láti ya ọjọ́ 21 oṣù kejì ọdún sọ́tọ̀ gẹ́gẹ́ bí àjọ èdè abínibí lágbàáyé. Lásìkò àpérò gbogbogbò eléyìí tí wọ́n máa ń ṣe eléyìí tí ó jẹ́ ẹlẹ́ọgbọ̀n rú rẹ̀ 38th assembly eléyìí tí wọ́n ṣe ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 1999. Orílẹ̀-èdè Bangladesh àwọn ni wọ́n gbé àbá yẹn kalẹ̀ níbi tá a sì rí orílẹ̀-èdè 28 tí wọ́n kéjì àbọ̀ ọ̀hún. Mi ò lè máa ka àwọn orílẹ̀-èdè yẹn lọ́kọ̀ọ̀kan torí àsìkò wa ó kéré jọjọ. Ẹ sì mọ̀ wípé à ń lọ síbi kùkùndùn ètò gangan. Ṣùgbọ́n láti jẹ́ ká mọ nǹkan tó ń lọ lágbàáyé pàápàá jùlọ nípa èdè wa. Ní ṣókí kí nìdí àbájọ gẹ́gẹ́ bí a ṣe rí nínú iṣẹ́ Kọ́lá Owólabí, ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí. Gẹ́gẹ́ bá a ṣe rí nínú iṣẹ́ wọn, kí nìdí àbájọ gan-an, kí ni ìwádìí sọ pé ó fà á tó bí yíya ọjọ́ 21 oṣù kejì sọ́tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ èdè abínibí lágbàáyé. Ìdí àbájọ fún àbá tí Bangladesh tí wọ́n gbé síwájú UNESCO yìí ni wípé ní ọdún 1952 ìjọba orílẹ̀-èdè Pakistan wọ́n sọ pé èdè Urdu eléyìí tí àwọn ènìyàn
tí kò fi bẹ́ẹ̀ pọ̀ níye yẹn minority tí wọ́n ń sọ ní ìwọ̀ oòrùn Pakistan ìyẹn West Pakistan. Pé onìkan ṣoṣo ni yóò jẹ́ èdè àyànlò fún orílẹ̀-èdè Pakistan, ẹni pé wọ́n gbé èdè tí àwọn minority ń sọ, wọ́n gbé lé èyí tí majority ń sọ, èdè àwọn èèyàn tó kéré níye, wọ́n á gbé lé èyí tó jẹ́ èdè tó ṣe gbòógì tí ó pẹ́ pé ọ̀pọ̀ àwọn ènìyàn lóde Pakistan ni wọ́n ń sọ, wọ́n á gbé lé lórí. èyí ló fà á tí àwọn ènìyàn ìlà oòrùn Pakistan ìyẹn East Pakistan, àwọn ni wọ́n padà wá di Bangladesh. Nígbà náà lọ́hùn-ún, ìdí rèé tí wọ́n fi fa ìbínú yọ pé àwọn ò ní gbà, tí wọ́n sì gbé ìfẹ̀hónúhàn tí wọ́n gbé dìde, tí wọ́n ṣe ìwọ́de rẹ̀. Ìwọ́de yìí lágbára, ìwọ́de gbogbogbò ni. Ní ìlú Dhaka ni wọ́n ti ṣe eléyìí ní ọjọ́ 21 oṣù kejì ọdún 1952. ṣé ẹ̀ ń dé ibi tá a ti mú ọjọ́ 21 nìyẹn o. Láti sọ fún ìjọba orílẹ̀-èdè Pakistan nígbà náà pé kó jẹ́ kí èdè Bangla tàbí Bengali, ìyẹn tí í ṣe èdè abínibí wọn tí àwọn ènìyàn tó pọ̀ jù tí wọ́n ń lò, kó jẹ́ pò ní wọ́n ò mọ̀ sọ, ni wọ́n múlò gẹ́gẹ́ bí èdè àmúyàn fún orílẹ̀-èdè Pakistan. Ṣùgbọ́n kàkà kí ìjọba kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí wọ́n ń sọ, ìjọba orílẹ̀-èdè Pakistan ó pàṣẹ fún àwọn ọlọ́pàá àti àwọn sójà pé ẹ bóde, bí wọ́n bá ṣe fèlèfèlè ẹ yìn wọ́n. Ẹ má jẹ́ ń tàn yín, ọjọ́ 21 oṣù kejì ọdún 1952, ọjọ́ tó burú jáì ni wọ́n pa mẹ́nímẹ́ bí àṣà àwọn ọmọ ìgboro. Ọ̀gọ̀rọ̀ àwọn aṣèwọ́de wọ̀nyí eléyìí tí wọ́n sì ṣekú pa náà ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí bí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nínú iṣẹ́ wọn. Wọ́n ní lára àwọn ènìyàn eléyìí tí wọ́n pa lọ́jọ́ náà ni Abul Barkat. Wọ́n ní ó jẹ́ akẹ́kọ̀ọ́ yunifásitì Dhaka. Rafikuddin Ahmed, òun jẹ́ akẹ́kọ̀ọ́ ní kọ́lẹ́ẹ̀jì Marukonji ní Debandra. Wọ́n ní bẹ́ẹ̀ ni Jabar àti Salam, àwọn náà wọ́n ṣàgbákò ikú òjijì yìí nínú ìwọ́de náà tí àwọn sójà àtàwọn ọlọ́pàá ti kó bọ́ bóde tí wọ́n yìn wọ́n. Bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ nígbà tó tún di ọjọ́ kejì, ìyẹn tí ṣe ọjọ́ 22 oṣù kejì ọdún 1952, àwọn ènìyàn yìí ò mọ̀ rò pé wọ́n pa àwọn, wọ́n tún tú yáyá bóde náà ni. Ọjọ́ kejì tí ṣe ọjọ́ 22 ni wọ́n pa Shafiur Rahman, tí òun jẹ́ òṣìṣẹ́ kan ní ilé ẹjọ́ gíga Dhaka. Nígbà tí àwọn ènìyàn ìlà oòrùn Pakistan wọ́n tún tú yáyà bóde láti tún fi ẹ̀hónú hàn náà ní o, lórí wípé ẹ ṣekú pa àwọn ènìyàn àwọn nígbà tí wọ́n ń ṣèwọ́de. Ìdí rèé tí wọ́n fi gbé àyájọ́ èdè abínibí kalẹ̀ ní ọjọ́ 21 oṣù kejì gbogbo ọdọọdún. Ìyẹn tó ti bẹ̀rẹ̀ láti ọdún 1999 tí wọ́n ti gba àbá náà wọlé láti máa fi ṣèrántí àwọn ènìyàn tí wọ́n gbẹ̀mí mì lójijì lórí ọ̀rọ̀ èdè kò ṣe èdè. Àwa náà ń fi eléyìí àfihàn ti àyájọ́ èdè abínibí lágbàáyé, nítorí pé ọ̀la náà ní ọjọ́ 21 oṣù kejì. Bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ó wà nínú àjọ UNESCO, ṣùgbọ́n àwọn ìjọba wa, bóyá torí tó ti jẹ́ wípé àwọn èdè wa pín yẹ́lẹyẹ̀lẹ, kì í sì ṣe wípé dandan a pé èdè kan, ṣùgbọ́n èdè abínibí, kó ní Yorùbá ó sọ Yorùbá, kó ní Ìgbò ó sọ Ìgbò, kí Sífí ó sọ tiwọn,
kí Fúlàní ó sọ Fúfúdè káwúsá ó sọ Haúsá kóníkálukú ó sọ èdè rẹ̀ gẹ́gẹ́ bí èdè àbínibí. Irú ọ̀la báyìí gbogbo ilé ìjọsìn èdè àbínibí ló yẹ kí wọ́n fi darí ìjọsìn. Irú ọ̀la gbogbo wa pátá gbogbo tá a bá ṣe ní àmúṣe ní àmúlò èdè àbínibí wa ló yẹ ká lò. Ẹ má dàá pọ̀ mọ́ra wọn. Àyájọ́ èdè àbínibí yàtọ̀ sí àyájọ́ ọjọ́ àṣà. Lọ́jọ́ yìí tó tọ́ sí wa náà ni wípé èdè àbínibí wa ló yẹ ká ṣàmúlò. Tó bá ṣe wípé ibi tí nǹkan ti tọ́ nírú ọ̀la gbogbo èmi ní iléeṣẹ́ rédíò ní tẹlifíṣàn ní gbogbo ohun tó jẹ mọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ èdè àbínibí ló yẹ ká máa gbọ́. Lápò ọ̀dọ̀ tiyín náà ẹ gbìyànjú o. Nínú ohun tí ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí tí wọ́n fi bá wa sọ̀rọ̀ tí wọ́n fi bọ́ wa lónìí tí wọ́n gbàlejò wa, òun náà ni wípé èdè tá à ń wò yẹn òun ni wọ́n ń pè ní ìdámọ̀ tí onígẹ̀ẹ́sì ń pè ní identity. Ẹ dákun béèyàn bá ti wá sọ ìdámọ̀ rẹ̀ nù kí ni wọ́n fi dámọ̀, kí ni wọ́n pè é, ibo ni wọ́n júwe rẹ̀ mọ́. Ẹ má jà á fààyè lẹ̀ láti ta èdè wa nù, torí tá a bá ti ṣe bẹ́ẹ̀ tá a ju ìdámọ̀ wa nù, irúfẹ́ ìran bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ wọ́n ń padà sí oko ẹrú nù. Bó tilẹ̀ jẹ́ pé àgbára wa kúrò lóko ẹrú ọ̀hún. Ọ̀dà ẹja á mú látòkè òfin tá à ń lò lórílẹ̀‐èdè yìí, kódà tẹ́ ẹ dórí èyí tá a ní wọ́n ṣàtúnṣe rẹ̀ lọ́dún 1999. Èdè Gẹ̀ẹ́sì wọn fi kọ́. Bá a bá lè bá wọn fà á wípé kò sófin lórílẹ̀‐èdè yìí, bí ò bá ní dàbí ìsọkúsọ, àbí ṣé èdè Gẹ̀ẹ́sì ṣédè wa ní? Ẹ fi èdè Yorùbá kọ́, ẹ fi Haúsá kọ́, ẹ fi Yorùbá kọ́. Àjẹ́ pé òfin tẹ́ ẹ ṣe kò sí fún àwa ará ẹsẹ̀ kùkúnù, àwọn tí ń so táì mọ́rùn tó gbé ìbò nìkan lẹ ṣe fún nu. Ẹ wo ọ̀pọ̀ nǹkan ó ní ìjì ló ti mú kí ọ̀pọ̀lọpọ̀ igi kọ́ tẹ̀ kó dorí kó dòńgbó. Ó wá kọ ẹni tí ó gbèrò tí ó nà án ró. Yọ̀ọ̀dà à ń fúnra wa ń retí Ọlọ́run ó jẹ́ ọ̀dà. Ẹ jẹ́ àròjù ọjà ká lọ kábọ̀, bá a bá padà dé àgbà ọ̀dọ̀ ẹ̀fọ́ ni ọ̀rọ̀ wọlé, a fi mọ̀ wọnú ètò ìpasẹ̀ lódìdí fún talẹ́ tòní. Èyí tó bá kù nípa àyájọ́ èdè àbínibí lágbàáyé ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn wa láago 12 ọ̀sán ní ọjọ́ Ajé Monday. Ibi tẹ́ ti gbọ́ ohun ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí pàápàá jùlọ nínú àwọn nǹkan tí wọ́n bá wa sọ lónìí. Mo kí ìyá wa ààrẹ díákónì obìnrin Ọmọ́wùmí Fálẹ́yẹ, ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ńlẹ̀ Nàìjíríà. Mo fún wọn kí gbogbo àwọn ìrídọ́gbọ́n àwọn àgbà ẹgbẹ́ pàápàá jùlọ Yèyé Olúwafúnkẹ́ aya Yọ̀ǹgì tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ńlẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Akeem Ajíbádé mo kí yín pọ̀, alága ẹkùn Ìbàdàn lẹ́nu fún akọ́mọlédè. A kú àyájọ́ èdè àbínibí lágbàáyé. Àwa ti bẹ̀rẹ̀ lápò ọ̀dọ̀ tí wá ń bínú òun ni. Károjú ọjà kábọ̀ ká padà dé kí ẹ̀fọ́ ní ẹrù kó gbé wa wọnú ètò ìpasẹ̀ lódìdí. Ẹlẹ́mẹ̀wọ̀n ẹ kú kalẹ̀. Adájọ́ pẹ̀lú ìlà, adájọ́ pẹ̀lú ìlà, amúra kó jọjú, amúra kó jọjú. Ìwà ìfọ̀bà ládé ojúṣe ọmọ Odùduwà ní bàtà ìbá fàgbàlagbà. Jẹ́jẹ́ bẹ́ẹ̀ Johnson
Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ́ fẹ́ já mi sílẹ̀. Àdàdàdà afẹ́sẹ̀ rí ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kí wọn náà wá mọ yìí. Bàbá yẹn ṣe dáadáa gan o. Wọ́n túraká gan, wọ́n gbà wá lálejò. Ìyàwó wọn gan wọ́n tún ṣe wá lálejò. Ṣe dáadáa gan. With the honourable tó gbayì trophy premium lager beer. Wọ́n náà wọ́n kún fún one way. Èmi ṣe ń ka yín ọ̀gá. Mo fídíò yín. Trophy premium lager ọtí tí a kún pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àwọn para. Láti gòkè àgùnà láyé èèyàn nílò ìtọ́sọ́nà ẹni tó mọ̀nà débi àṣeyọrí. FMH International HR àwọn ní gbajúgbajà kọ́ṣẹ́mọṣẹ́ iléeṣẹ́ alárinà tó mọ ojúlẹ̀jà bá ti tọ́ni sọ́nà finimọ̀nà nípa bí gbogbo ìwáṣẹ́ ṣe lè gbàgbé àwọn ìgbà ìṣiṣẹ́ pàápàá jùlọ láwọn orílẹ̀-èdè tó wà lókè òkun. FMH International HR alábàáṣepọ̀ gidi ni wọ́n jẹ́ pẹ̀lú àjọ oníwádìí ìjìnlẹ̀ àgbáyé tá a mọ̀ sí United Nations Volunteer Research Group láti jùmọ̀ ti pínpín wàhálà táwọn ọmọ ilẹ̀ ń kojú nídìí ìgbìyànjú ajé lọ sílẹ̀ òkèèrè. Ṣó ti ẹ̀ kí wọ́n jẹ́ mọ́ pé Yorùbá gan fànákúrà. Ǹjẹ́ tí a mọ̀ pé o nílò ìmọ̀ tó jẹ́ dáadáa nípa ìlànà à ń tẹ̀lé láwọn pápákọ̀ òfurufú tó fẹ́ gbà sọdá sílẹ̀ òkèèrè. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí United Nations Volunteer Research Group pẹ̀lú àjọṣepọ̀ FMH International HR ń ṣe research lórí ẹ̀dùn ọkàn àti ìpèníjà tẹ́ ẹ bá ní. Questionnaires táwọn òṣìṣẹ́ FMH bá fún yín lágbègbè yín lẹ́ ó ṣàlàyé ìrírí yín sí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kan sí wọn ní 3rd and 9th floor Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn. Telephone 0817 4444 627 àti 081 68 73 7222. Dání o ti mọ̀. Ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ló ní garanti òwò pé ọjọ́ kẹsàn-án oṣù táwa yìí ni ó bẹ̀rẹ̀ o yóò sì parí ní ọjọ́ kẹtàlélógún kárípa kópa níbẹ̀ lórí Láńkàdédé. Yorùbá ni ó gbé láṣẹ kan wáyé. Ìyàwó kan. At Shoprite, you'll find everything you need and more. Buy 24 Ọlọ́run ní bí àjẹ Yorùbá. Àwọn alábí àjẹrà wọn. 99 kobo and buy 6 months evidence 2,099 naira 99 kobo. Offers valid till Sunday 21st February 2021. Check the website www.shoprite.com.ng for more deals. Shoprite, low prices you can trust. Wọ́n náà sálọ kàwé kọ́ lọ́wọ́. Olúyọ̀lé Adégòkè. Jẹ́ délé. Ọlọ́run ṣọ yín àti kíyín lórí ètò náà asáré adúláṣì àti kíyín mo ti kí bàbá yẹn náà dáadáa mo ti àbíṣe. Ìpàṣẹ Reredo. Ìpàṣẹ Reredo. Olódùmarè ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọlọ́run ọba mi ìbà ẹ̀ mú ṣe. Ṣọlá Ògún ìbà lọ́wọ́ Olódùmarè ọba ńlá. Ìbà gbogbo orí adé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ọlọ́run ọba mi ìbà ẹ̀ mú ṣe. Ìbà Ọọ̀ni Ògúnwùsì Ọjájá ọmọ Ayíkítí Ògún ọmọ Àtìrí Ògún. Wọn ò pé wọn ò lè dé wa láyé nǹkan ọmọ Akórèdé. Àkó wọn ò pé wọn ò ṣe bàbá mi ẹ káàárọ̀. Bàbá tí ó kọ́ máa pé sáàdì ni ó sì mọ́ wọn ò pé wọn ò lè dé wá
àkó ìyá mi ẹ kú ojúmọ́ ìyá tí ó pé ìsọ̀lá ṣe dáadáa alájí ni ó sí mọ́ tọmọ bá ti wá pé gúdùmọ́ ni ó ọmọ gbọ́ wà yù ìsọ̀lá wọn ò pé wọn ò lè dé wa wọn ò pé wọn ò lè dé wa láyé nǹkan ọmọ akóredé. ìsọ̀lá jẹ́ ń bí ọ lérè náà. òun jẹ́ ọ. ǹjẹ́ o lo sùn tó wá lálà tó fi èbó lálà. kò sẹ́ni oṣù tó fẹ́ èbó lálà rí. ẹgbẹ́ lójú àlà èbó lọ ń sọ. kò sí wọn ò tiẹ̀ lè sùn débi pé wọ́n lálà torí wọn èsì èbó wọn èèfọ́ èbó Yorùbá ni mò ń sọ. jẹ́ ń bí ọ lérè. bí mi. bó o bá fẹ́ ronú pé ìyẹn téyìn fẹ́ rorí sí ìgbésí ayé rẹ̀. tí wọ́n fẹ́ sọ pé think before you do. dákun ṣe orí lè borí. kò rorí lè borí kò sọ pé come kò sọ pé go kò sọ pé sit down. kí wàá ní ìṣòro rẹ. irọ́ wọn fi ń pa fúnra wọn irọ́ ní ń parọ́ fúnra èké ní ń parọ́ fèké níjọ́ ọjọ́ alẹ́ wọn bá dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ irọ́ wọn ò fi wá pa fúnra wọn. àṣà ooo èdè ooo níbo là ń lọ gbogbo ọmọ kóòtù àjíbí níbo ládé dúró ìbà nílé olúfẹ́ àbúrí ọmọ àpàfà owó rẹ̀ mọ́ ọ̀ní ọ̀jàjá ogún wùsì ọmọ ayíkítì ogun ọmọ àtìrí ogun níbo lédè wá lọ ní àbẹ̀hún nílé olówó dúró ọmọ ajíbọ́sìn tẹ́ ń gbósùn ọba níkúta òyèlúdé ẹ̀dẹ́kun ọmọ olówó níbo lédè wá lọ nílẹ̀ ẹ̀bẹ̀hún ẹ̀jẹ̀ abira wa lè rí ọ̀rọ̀ wo bámi àkànmú ará ajílẹ̀ èjè ọmọ lọ́yẹ̀mọ̀yìn lókè Ìbàdàn ẹ̀dẹ́kun ṣe ti ṣe ṣáájú fọmọ láàfin bàbá mi ẹ̀dẹ́kun bòlédè wà ń lọ lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajú orosùn bàmí Adéwálé Ìbíkúnlé níbòlédè wà ń lọ nílẹ̀ kóòtù àjíbí o bẹ́ẹ̀ bára Hausa ọmọ gbọ́ ránkà dédé kí wọ́n tó ṣe sàlámà lẹ́kún wọ́n ti kọ́kọ́ ṣe ránkà dédé ara wọn ilẹ̀ wọ́n ṣe ìnánkúáná ìnángèjìá ilẹ̀ Yorùbá ni ẹ ti kọ́ níbàámu wọn wọ̀ nípele ọmọ kóòtù àjíbí ló ti wá ń sọ pé kí ló fẹ́ sọ tó lè sọ ó fúyín ayé rẹ̀ bàjẹ́ mọ́ léṣẹ́ ọ̀sọ̀táyìn mọ́rùn tí ẹ bàjẹ́ tó pátápátá kúròkúrò èdè abínibí mi ni ìyẹn tó bá mọ̀ ẹ̀fọ́ ní ẹ̀rọ Ṣọlá akẹ́wì akọni ilẹ̀ Yorùbá lókè Ìbàdàn láyé nǹkan ọmọ akóredé bí wọn bá kó mi lóòrọ̀ aṣọ bàbá ńlá bàbá mi ni wọ́n wọ̀ wọn wẹ̀ sí kí máa wá bìtí ajá sí bí n bá tó fẹ́ràn ní tàǹsíkì Ṣọlá Ògún wọn ò ní pàṣẹ bàbá mi wọn ò ní fọwọ́ sí ju wọlé ẹlẹ́ bàbá mi gbogbo ẹgbẹ́ association of fẹsẹ̀ ti pátápátá mo kí kúròkúrò mo kí Jagun Balógun Olúbàdàn lẹ̀ Ìbàdàn rẹ̀ mo kí bàbá mi Mọ̀súrù Abíọ́lá Ọlátúnjí Ọlámbí wọn nínú mo kí Mágàjí nílé Olúpọ̀ yìí ọmọ àkájẹ wọlé ọmọ Ọlọ́run ìyàwó ọmọ ọlọ́jọ́ yálé Olúgbòde mo kí yín ọmọ olówó òdúró ọmọ ajífẹ́fẹ́ sí rí ọmọ èpè ọjà máyà lóye ikọ́ ọmọ olókùn ọlọ́mọ àgúnyán tí fòdó bá mi po Déwálé Ìbíkúnlé mo fẹ́ lọ rí kí Gbọ̀ǹkà Olúbàdàn lẹ̀ Ìbàdàn Jagun Gbọ̀ǹkà Olúbàdàn lẹ̀ Ìbàdàn bàbá mi rí admiral Abdulateef Adétòkunbọ̀ Ìbíkúnlé olókè àgbàgbàsẹ̀ alágbàlájà àjà bàbá kú ẹjọ́ àgbàlá Ìbíkúnlé ó tó bí òjò kó bá bẹ́ẹ̀ lómi lọ láyé nǹkan ọmọ akóredé ọdẹ ńlọ ní bàbá ogun yìí àtàbà àti bí ọmọ méjì ó gbé ọdẹ ńlọ ọmọ ayé gbére kódi olódi ọmọ òfàfà tí gbòǹwòrò tí bá búbú láyé nǹkan ọmọ akóredé sọkò yẹ ọmọ ogun bírọ yẹbi ńlọlú ọmọ ọlọta ẹgin ọmọ akúha ọmọ àríhá àrọ̀nìgbókòmọ́sùngbẹ ọmọ ẹlẹ́hóore ogun káhímọ́gbó ẹ̀dọ́lúhugbó mo kí ẹ nílé òsì ọ̀ṣúndínà ààrẹ ni a ṣe mọ́dà yìí fún mọ́ Baálẹ̀ Ìbàdàn tí wẹ́láwà nírè kògùn lójú bàbá bá sọ̀run apáńpá lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajú orosùn mo kí ẹ ní àbẹ̀hún ẹjẹ́ kí ẹ nílé ọ̀rọ̀ òsì ọmọ ọ̀gbágbá tí lagunjá àlọ́ àṣejù bàbá ọjọ́ àjàyè Ọ̀ṣun gbẹ́gbọ́nbọ́kọ́ ṣé ń bẹ lálàáfíà ara jẹ́ tó ta àkọ́sọ́ kí ẹ nílé Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀bọ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀bọ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àná arúlógún bí èéfín àgbàgbà láìláì níjó Ògúnmọ́lá fojúsùn ògbérí ọmọ ó di ilé arúlógún bí èéfín lókè aláfárá ẹjẹ́ kíyà òkè ọ̀fà ọlọ́sọmọdìgbà bọ̀ lọ́wọ́ òjò ọmọ sá ní jẹ́ ọmọ sá ní ọmọ jẹ́ àbíkú ọmọ ní ń pè lọ́mọ sá lókè Ìbàdàn nílé Olúyọ̀lé bẹ́ẹ̀ bá délé arúlógún ẹlọ́rẹ̀ ìbèrè lọ́wọ́ àrólé ọ̀jẹ̀ládé alábí ẹni mogun arúlógún bí ìfihàn àpapà láìlẹ̀ Mọ̀súrù kálẹ̀ agbóṣoṣẹ́sẹ́ náà fèsì ti Ìbàdàn wọ́n lọ́dún ẹ̀ kálẹ̀ ooo.
ẹ má gbàgbé pé ojúpọ̀ YouTube wá wà ní ṣíṣí 32FM 949 Ìbàdàn. Tajudeen Kọ́láwọlé Akóredé Arífálò Abídèmí Àfọlábí Ọlásùnkànmí Kẹ́nibí Shows Ọ̀ṣọ́kùmọ́yà Adéọlá Elizabeth ọ̀pọ̀ ìtàn ni Adéṣọ́kà Abdelil Àkàndé Olúyọ̀lé Adégòkè ẹ̀gbọ́n mi dáadáa sáàfíà ní o ẹ̀ka àṣálẹ́ Olúyẹdùn Bello JP Olúwaṣeun Gentle àwọn Gentle ńkọ́ òkú ọjọ́ méjì 32FM 949 Ìbàdàn ní ojúpọ̀ YouTube àwa ń bẹ̀ àtàndágìrìgbà. Àròjù ọjà mọ́ká tó lọ́ọ́ bá mi lóòkan ẹ̀ bá ń kí àwọn ará lé. A tún kí gbogbo ará lé o wọ́n ní tá a bá délé bá lé nílà kọ́ kí Bẹ́ẹ̀ni. akí bàbá wa ajé ògùn ní sọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. kábíyèsí àkànmú jí ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn. Akí olórí akí gbogbo orí adé akí ọrùn lẹ̀kẹ̀ akí gbogbo àwọn òṣìṣẹ́ ààfin akí gbogbo òdìlé jagunjagun gbogbo baálẹ̀ gbogbo mágàjì gbogbo yín la kí o ẹ káalẹ́ o ẹ kú òní o ẹ kú àyájọ́ ìmúra ìbílẹ̀ sí èdè ilẹ̀ abínibí wa. Ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀ károjú ọjà tá a bá lọ tá a padà dé ibi aroko tì sí tá a fàbọ̀ sí náà láti tẹ̀ wájú lálẹ́ tòní ẹlẹ́mbẹ̀rún ẹ kú kalẹ̀. ShopRite, you'll find everything you need and more. Buy 24 Heineken beers at 4,299 naira 99 kobo, and buy 6 Monster energy drinks at 2,099 naira 99 kobo. Offers valid till Sunday, 21st February 2021. Check the website www.shoprite.com.ng for more deals. ShopRite, low prices you can trust always. PPK kọ̀pọ̀kẹ̀ OPP rọ́pọ̀pá OPR ó tún wá pọ̀ rẹ́kẹrẹ́kẹ́. èyí ní èrè fàwùfù bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ nílẹ̀ top success tuntun tá a ṣe sí lẹ́gbẹ̀ẹ́ Ecobank lórí ring road challenge Ìbàdàn. ẹ̀ṣẹ́ àti mọ̀ tẹ́lẹ̀ iléeṣẹ́ top success láfúnilẹ́bùn máwùbẹ̀ a tún ti gbèdé lọ́tẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀. ṣáàtìwọlé ra fóònù èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lò nálọ́kùn òjọ̀kan electronics tó lé ńlẹ̀ tó fi mọ́ laptop àtẹ̀rọ̀jà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù bó ṣe ń wọlé rajà ló mọ̀ fi fóònù ayọ́nù lọ́sàn umbrella electric kettle àtàwọn ẹ̀bùn tó ló wúrà mi ṣèfàjẹ́ lásìkò yàtàyòtò yìí. má sì gbàgbé pé o tún lè rajà pẹ̀lú ìdá ọgbọ̀n péré tó sì máa san yòókù díẹ̀. bẹ́ẹ̀ làwọn òjìní onímọ̀ ẹ̀rọ wà kálẹ̀ láti bọ́ ṣàtúnṣe fóònù rẹ̀. kàn sí iléeṣẹ́ top success tuntun tó wà lẹ́gbẹ̀ẹ́ Ecobank lọ́pọ̀lọpọ̀ tó lọ sí ring road challenge Ìbàdàn. má sì gbàgbé a wà ní Ìwó Road Mọ́kọ́lá àti ní Dùgbẹ̀. bẹ́ẹ̀ la sì ń bẹ nílùú Àkúrẹ́ Ìlọrin àti ní Pen Cinema Agége nípìnlẹ̀ Èkó 08074888888 o sì lè kàn sí topsuccess.ng. jẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ jábí sílẹ̀. àdàgbàdà afẹsáré rí ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kí wọn náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́ kẹ́mi náà wá jọ yín lójú báyìí. barman serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager beer. àdàgbàdà wàá gba ìdí ọ̀nàrẹ́bù. Trophy Premium Lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. Ìpàṣẹ Reredo. Ìpàṣẹ Reredo. ẹ kú etí gbọ́ ipasẹ̀ náà lètò láti ìkànnì ìfẹ́yìn 32FM 94.9 àjàkẹ́rin kòkó ọ̀zùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn Ògúntádé Elisha akínyìn púpọ̀ ní apá àtibẹ̀rùn Princess Ọmọ́táyọ̀ àmọ̀rírì yín call me gold àmọ́ pàtàkì gbogbo yín pátápátá porongodo ṣé ẹ gbàgbé láyà àjẹjọ́ lórí ètò ipasẹ̀ òun náà ni à ń tẹ̀síwájú nípa ìṣèjọba Báṣọ̀run Ògúnmọ́lá níjẹ̀ẹ́dógún la ṣàlàyé ìdí tó fi pé òun ò jẹ baálẹ̀ Ìbàdàn pé Báṣọ̀run lòun fẹ́ jẹ bákan náà ẹ̀wẹ̀wẹ̀ níjẹ̀jọ́ ìjẹ̀ẹ́dógún náà láti mẹ́nuba àwọn ogun méjì ìkan ń bẹ ńbẹ̀ tó yẹ pé ìgbẹ́ ni
ìyẹn ni pé ogun tí ò bá ti tí ò tọ́jọ́ tí ò tóṣù wọn kì í pè lógun wọ́n fi pè ní ìgbẹ́ òsí ẹ̀lẹ̀. Bákan náà ogun àtàdí ìyẹn náà ń bẹ tó jẹ́ pé a ti mẹ́nubà kó tó wá di pé ń jẹjọ làwa bo ogun ìgbàjọ lójú. A ti ṣàlàyé ìdí tó fà á bí àwọn Ìjẹ̀ṣà bí wọ́n ṣe dìtẹ̀ wípé torí pé ìgbàjọ ń kún Ìbàdàn lọ́wọ́. Ìgbàjọ wọ́n fún Ìbàdàn láàyè láti fọ̀dọ̀ wọn ṣe bùtẹ̀dó. Wọ́n jẹ́ kí Ìbàdàn kó jẹ́ ó tàtọ̀dọ̀ wọn dọ́dọ̀ Ìbàdàn àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n ró mọ́ Ìgbàjọ lẹ́sẹ̀ tí wọ́n fi wò wípé dandan àfi kí àwọn ó kógun ja ìlú yìí káwọn ó kó wọn lẹ́rú. Tá a sì rí nínú àwọn ọmọ Iléṣà táwọn súnmọ́ gómìnà lẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n súnmọ́ àwọn ìbò amúnisìn ìyẹn olóyè Ọ̀dọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ tó sì jẹ́ pé ó ń sọ fún wọn pé à ń tẹ́ ẹ fẹ́ ṣe yìí ọ̀rọ̀ yìí ó lẹ́yìn fún yín ṣùgbọ́n tí wọ́n dúró lórí ó náà wọ́n sì gbẹ́mìlé pé ó súnmọ́ gómìnà àwọn ò rí nǹkan ìjà àwọn ti níkùn lọ́wọ́ ṣùgbọ́n èkúrú padà tẹ̀yìn ní fàǹfà fún wọn. Ìbò la bọ́rọ̀ dé ogun yìí ti ń fẹná ojú. Ìbàdàn náà ti dìde sí Ìgbàjọ wípé àfi káwọn ó gbà wọ́n lẹ̀. Bó wá ni wọ́n ti tẹ̀ iwájú bó ni Ìbàdàn ti ṣẹ́gun tán pátápátá kó tó di pé wọ́n wálé. Bó ni akọni Baṣọ̀run Ògúnmọ́lá ṣe sósùn kí làwọn nǹkan tí Baṣọ̀run Ògúnmọ́lá torí ṣe ní àṣeyọrí àti àwọn nǹkan ìwúrí àwọn nǹkan ìgbé Ìbàdàn ga fún Ìbàdàn ní okùn àti ìyẹ́ tó dúró re tó gíríkì. Àwọn tá a mọ̀ gbé ẹ̀wò pàbí àbídún rẹ̀ lálẹ́ tòní rèé. Bàbá mi olóyè Adéwálé Àjíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán aburú ò ní ṣe yín kò ní ṣe nǹkan ní yín nígbàkúùgbà. Ọwọ́ tó bá ṣẹ́gun sí òun ní jẹ bẹ̀rẹ̀. Gbogbo ìtẹ́ ń filé fọ̀ náà lẹ̀ fi àsìkò yín lẹ̀ fún wa yìí nígbà tí èrè rẹ̀ bá dé tí ò ní pẹ́ aburú kan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín. Bàbá ibi abábá gungi là bá sọ̀kalẹ̀. A ti ṣàlàyé bí wọ́n ṣe dé ojú ogun bí ọwọ́ ṣe dùn àwọn Ìjẹ̀ṣà tí wọ́n sì fi kódà wọ́n ti fẹ́ kó gbogbo òlù tó súnmọ́ wọn tán kí ọwá ń gbà náà kó tó wá bẹ ránṣẹ́ sí bàbá Baṣọ̀run Ògúnmọ́lá pé kí wọ́n má jẹ́ kí orílẹ̀-èdè àwọn parun pàápàá jùlọ àwọn ọmọ Iléṣà tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tí wọ́n súnmọ́ gómìnà wọ́n tún lọ bá olóyè Ọ̀dọ́lé náà ni pé kó bá wọn bẹ gómìnà kó bá wọn ránṣẹ́ sí Ògúnmọ́lá wọ́n má jẹ́ olúùlú àwọn ọmọ parun. Ó dáwọ́ ogun dúró. Gómìnà náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe rán. Tí ọwá náà ṣe ó fi oríṣiríṣi bìtìbìtì ẹ̀bùn ló fi ránṣẹ́ sí bàbá wa Baṣọ̀run Ògúnmọ́lá tó sì jẹ́ pé wọ́n gba ẹ̀pẹ́ wọn bá ránṣẹ́ pé bàbá wa Balógun Akéré kó máa bọ̀ wá sílé o àwọn Ìjẹ̀ṣà wọn ti tẹríba o wọ́n fi lé sàsílẹ̀ kí wọ́n máa bọ̀ bí a ṣe wá sí ilé nì ṣùgbọ́n gbà wọ́n wá ilé nígbà náà wọ́n délé wọ́n lùlù àjàṣẹ́gun wọ ìlú. Àsìkò yìí náà wọ́n tún ti ń gbúrò pé ta náà ni ó ṣe bàbá ogun wọn gbà náà ní àwọn Ìjẹ̀ṣà. Wọ́n rí pé Ògúnmọ́lá náà wọ́n rí pé Ògèdèngbé náà ni ó wà lábẹ́ rẹ̀ ìdáná kò burú ṣe bí Ògèdèngbé ni àwọn ọmọ táwọn ó ṣe fún torí níjọ́ kìíní àná tí Ògèdèngbé tí wọ́n mú tó dalẹ̀ Ìbàdàn báyìí bàbá wa Baṣọ̀run Ògúnmọ́lá wọ́n ní pípa ni àwọn pa àwọn ọbẹ̀ sí Ògùn ni wọ́n wá rò pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sógun kò sí nǹkan kan tí ó ṣe bí ìgbà téèyàn fi kù mọ̀ pé ayé sí. ṣùgbọ́n àwọn ẹ̀rípa aláwọn ẹmẹ̀wà rẹ̀ kan náà wà ní Ìbàdàn bí Ọmọlé bí Ayé bí Owú. tó jẹ́ pé Ọ̀dọ́lé náà ló fi wọ́n ránṣẹ́. wọ́n lé wọn nígbà wọ́n lé wọn tí wọ́n fi so gbé súnmọ́ ìbá sí Ìbàdàn wọ́n ti darapọ̀ máwọn olóyè Ìbàdàn. àwọn á rí i pé Ògèdèngbé náà ló kéré jù nínú àwọn kò sì ní dáwọn ọmọ wa gba ẹ̀mí ara àwọn lójú àwọn oníbàdàn tán tó sá wá tán káwọn tó fọkàn balẹ̀ sí wọn láti wá lọ bẹ Ògúnmọ́lá pé kọjọ kọ bá yàn yẹ sí ṣùgbọ́n wọn ò lè lọ wọn wá gba ipasẹ̀
bàbá wa ààrẹ ọ̀nà tọ́jà ààrẹ ọ̀nà kakanfò ní tọ́jà ààrẹ ọ̀nà kakanfò ìyẹn wá gbà wọlé ìgbà náà wọ́n sì wà ní ìṣẹ́rẹ̀bẹ̀ ọmọ ogun wọ́n wà lórí ọmọ ogun Ògúnmọ́lá ńgbà náà èyí omi Ọbádòkè Látòsà wọ́n wá bẹ̀ àti Ògbórí Ẹ̀fọ̀n Sáfìlàfìlà Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n wọ́n wá bẹ̀wọ̀ sí bàbá Basọ̀run ṣùgbọ́n bàbá Basọ̀run sì jẹ́ tó lójú àánú tó sì máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn tó bá súnmọ́ wọn máa ń gbàmọ̀ràn púpọ̀ wọ́n mọ̀ jẹ́ apá wọ́n jà filẹ̀ ṣùgbọ́n tá bí a ṣe àwọn bá yọ ọ̀dà rẹ̀ ọ̀dà ẹ mọ̀ wulẹ̀ pamọ́ wọ́n wá ní ṣùgbọ́n kó fi lè mọ̀ wípé Ìbàdàn ń bẹ kò sì ṣe tí kò dáa wọ́n wá ní wọ́n kọ́ ńlá wọ́n wá kọ́ ngọ́ọ̀mù ẹ bá wojú Ògèdèngbé ẹ bá wojú fọ́tò rẹ̀ ẹ bá gọ́ọ̀mù mẹ́ ẹ sì rí pé jẹ́sẹ̀ ìkọlà tó wọ́n wọ̀ ní gọ́ọ̀mù pé kí wọ́n fi ṣàpẹẹrẹ pé tọ̀ wọ́n bá ń béèrè pé báwo lè pàpá ẹ̀ ti jẹ́ yóò lè máa ṣàlàyé pé bí báyìí ló ti wá wọ́n wá dáfá wá rí pé ọkùnrin yìí akọni ni ẹ jẹ́ ká fi sílẹ̀ wípé yóò gba orílẹ̀-èdè rẹ̀ yóò jàjò òmìnira fún wọ́n bá fi sílẹ̀ pé nígbà wọn ti wọ rọ́ngọ̀mọ̀ òun náà sì tún ń bẹ́ lóun náà tí wọ́n á jẹ́jẹ́ yìí pé gbogbo tí àsìkò tí Ìbàdàn rí ń tó yẹ kó pa òun tí wọn ò mú tí wọn ò pa òun ò ní jẹ́ kí ìjàmbá kan ṣe Ìbàdàn tó ń bá ti wà ńbẹ̀ àfi tóun ọ̀bà sí ńbẹ̀ lókù nígbà bá dijọ́ iwájú àwọn àmọ́ sọ gbogbo àwọn tó náà ṣe fún Ìbàdàn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó jẹ́ torí eléyìí kápá tiẹ̀ ti ń bẹ̀ yẹn bàbá wa Basọ̀run Ògúnmọ́lá bí a ṣe di Basọ̀run tán wọ́n wá tún rò wípé kí ló tún yẹ kí káwọn ò ṣe ẹ rí i pé a ti sọ̀rọ̀ ogun ìjàyè ipa tí Asẹ́yìn náà kó nígbà tí bàbá Ògúnmọ́lá fẹ́ gba tí wọ́n lọ sí Ìwàhún tí wọ́n gba Ìsẹ́yìn tí Asẹ́yìn yóò tètè torí kò sí bí kinní kò fẹ́ faramọ́ kò tẹ́ lọ́rùn torí pé abẹ́ Kúrúnmí ni wọ́n wà nígbà náà nígbà tí bàbá Ògúnmọ́lá wá di Basọ̀run ẹ sì mọ̀ pé ipò Basọ̀run tún ju ipò Kakanfò lọ bẹ́ẹ̀ ni wọ́n wá ránṣẹ́ pé torí lẹ́yìn Aláàfin Basọ̀run lọ́kàn wọ́n wá ránṣẹ́ pé Asẹ́yìn pé òun ní ìsìn òun ti dolóyè tuntun òun ti di Basọ̀run gbogbo ilẹ̀ Yorùbá o kí wọ́n wá kí òun ní ààfin òun nìbàdàn bí Asẹ́yìn sì gbọ́ kò gbọ́dọ̀ kọ̀. ọmọ pé wọn ò tó bẹ́ẹ̀ yóò fojú di Ìbàdàn. àti gbogbo àwọn ọba àti gbogbo àwọn olóyè wọn àtọmọ ọba gbogbo wọn náà wọ́n wá jọ wá tẹ̀lé Asẹ́yìn wá láti wá bá káyẹ wá kí Basọ̀run nìbàdàn. gbogbo òde Ìbàdàn gbogbo òde Ìbàdàn kọ̀kọ́kọ́ mọ bí ó lè ṣe ṣùgbọ́n ó bá àwọn ìjòyè Basọ̀run ní Sẹpẹ́ orí rẹ̀ bá ṣe tí gbogbo wọn kú bí Sẹpẹ́ jẹ́ ti ń retí rẹ̀ ṣe mọ̀ pé ara tá à ń sọnù pé ọ̀wọ̀ sì tún máa ń wà fún ipò ọba gbogbo àwọn tá a bá ṣe kankan ẹni tó bá ti jẹ́ aṣíwájú wa ọ̀wọ̀ yẹn a gbọ́dọ̀ máa bọ̀ fún gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àgbọ̀dọ̀ filẹ̀ tá a bá ń wo gbogbo àwọn ogun tí wọ́n ń jà náà gbogbo ẹni tó bá jẹ́ aláṣẹ wọ́n ń fún ẹ ní ọ̀wọ̀ wọn. kódà olóyè ogun gan. tó àṣẹ kan ni àṣẹ látọ̀dọ̀ Elédùmarè ni. kéèyàn wà nípò adarí. kéèyàn wà nípò adarí kó sì máa bọ̀wọ̀ fún ẹni tó bá yẹ kó bọ̀wọ̀ fún. wọ́n wá ní kí Asẹ́yìn tọ̀ ọ̀káàbọ̀ ṣùgbọ́n ó fẹ́ kí Basọ̀run òun náà mọ̀ bí ó ti fẹ́ kí pé báwo lòun ó ṣe kí. òun ó dọ̀bálẹ̀ ni òun ó ṣe adé ni àbẹ́wò lòun ó ṣe. ìtọ́sẹ̀ ni pé bó ṣe yóò kí olóyè àgbà tó tún tẹ̀lé Aláàfin náà ló ṣe kí ọ lọ ọ bọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ wà dọ̀bálẹ̀ náà lẹ́ẹ̀mẹ́ta síwájú Basọ̀run bó ṣe kí Basọ̀run nìyẹn ṣùgbọ́n kò náà ní láti ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tún jọ jẹ́ ọ̀rẹ́ náà wà ní olóyè Ìbàdàn tí wọ́n sọ fún pé bó ṣe ṣe nu o bí bẹ́ẹ̀ kọ́ Ìbàdàn lọ́ọ́ máa gbé o wọ́n sá lọ wọ́n bọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀sẹ̀ fáyà fọlẹ̀ wọ́n dọ̀bálẹ̀ fún Basọ̀run náà ní Basọ̀run tọ̀ àti foríjì ọ̀ ṣùgbọ́n tá a fẹ́ fi yé ọ ni pé èèyàn gbọ́dọ̀ rí
aṣíwájú rẹ̀ fín Aláàfin ẹsẹ̀ tí a gbọ́dọ̀ rí fín ọba Yorùbá ni ọba alẹ́ gbogbo wálẹ̀ Yorùbá ni a gbọ́dọ̀ rí fín látòní lọ gbogbo tó ọ̀sẹ̀ àwọn ti forí ẹ̀ jọ alẹ́ Basọ̀run wá tún wá kó mọ́ra wọ́n wá dìmọ̀ wọ́n wá fi jókòó gẹ́gẹ́ bí sí ààyè rẹ̀ tó yẹ wọ́n fi sí wọ́n wá lọ́jọ́ mẹ́ta nìbàdàn kó tó di pé yóò padà nígbà tí wọ́n fẹ́ máa padà lọ wọ́n wá tún ní ẹ̀bùn Basọ̀run Ògúnmọ́lá tó wá fún ní ẹ̀bùn lóríṣiríṣi láti wá mọ̀ kó lọ sí ìlú wọn bí ó ṣe padà sí Ìṣẹ́yìn yẹn. Bàbá ẹja àròjù ọjà mo mọ̀ wípé kì í ṣe Aṣẹ́yìn nìkan ni Ògúnmọ́lá ránṣẹ́ sí ó tún kù láwọn tó ránṣẹ́ sí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé Aláàfin ò ṣe é rí fín Ìbàdàn ò ṣe é kọlù ẹlẹ́mbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀. ẹ̀jẹ̀ lépo tẹ̀tẹ̀ bárabá ń wà tìkọ̀tìkọ̀ tí ò fẹ́ gbámúsẹ́ tọmọkùnrin tó dúṣẹ́ tó ṣe díẹ̀díẹ̀ ọmọ ọ̀ṣun agbámísítọ̀rì gbé kó fi sáfìsì gbogbo jagunjagun Ògúnmọ́lá fàáyí tí ìjọba lé wọn lórí. tí dẹrù bà kó lagi ọmọ ọ̀ṣun agbábọ́ọ̀lù ọkùnrin mẹ́ta bẹ̀rẹ̀ mọ̀ pé àwọn àsìkò kan wà olóyin ayíkìtì tí ò sọba kan fẹ́ táìmù yẹn olóyin sọ ayíkìtì kò sọba nífẹ̀ẹ́ mọ́ ní mi ìrántí ogun tó tú wọn ń gbà yẹn ogun kan ló jà tó tú wọn. so Ògúnmọ́lá lọ́yìn sọ ayíkìtì balógun fẹ́ ayíkìtì tó jẹ́ bàbá àwọn gbogbo àwọn tó ń jẹ gbogbo àwọn tó ń jẹ adarí nífẹ̀ẹ́ rẹ́bù ni wọ́n rẹ́bù ni wọ́n overthrow ìjọba tó wà ń bẹ̀. ọ̀rọ̀ yẹn tí ò sì lé lọ́fà. because Oòduà náà bó náà lè ṣe nìyẹn ó ti wọ́ọ̀chì wọn lókè ọ̀ràn fẹ̀ ó ti mọ ibi tí ààyè wà táìmù yẹn ló wọlé sí wọn láwọn náà ó overthrow wọn. so àwọn orí adé tó wà ń bẹ̀ tó ṣe pé wọ́n pẹ́ mẹ́ àwọn bíi Ẹ̀dùn Àbọ̀n Mòró àwọn àsìpà ẹ̀gàn yìí lẹ́yìn ni wọ́n pọ̀tà àwọn Ẹ̀dùn Àbọ̀n Mòró yẹn Àkàlákọ̀ ní bàbá àwọn àkọ́kọ́ jẹ́ òun ni àkọ́kọ́ wà náà wọn Àkàlákọ̀ Àgbọ̀nmẹ̀rẹ̀gùn Ọbàtálá títí wọn. 32 FM 949 Ìbàdàn àdúgbò iyì yìí pọ̀ lọ́dọ̀ wa bí iyanrìn òkun. ó pọ̀ yẹ́yẹ́ kò pọ̀ kẹ̀ ọmọ òsì máa wò mí bí mo ṣe fẹ́ yín bàbá ti tú ẹ̀fẹ̀. mo láìpẹ́ 32 FM 94.9. tó bá wọn sáàsì ẹ kú ẹjẹ bẹ́ẹ̀ Johnson Jọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ jáde sílẹ̀. afẹ́sáré rí ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kí wọn náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì. bẹ́ẹ̀ o English ẹni ó kọjá bẹ́ẹ̀. ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́kẹ́mi náà wá jọ yín lójú báyìí. farmer serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager. ó tún wá gbọ́ yìí. ó dẹ̀ kéwu. Trophy Premium Lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. Ìpàṣẹ Rérédò. Ìpàṣẹ Rérédò. ẹ kú etí gbọ́ ìpàṣẹ ń tẹ̀ wájú láti ìkànnì Ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 Àjàkẹ́ni Cocoa House gbẹ̀ńlẹ̀ Ìbàdàn. Bàbá ti bá wa fulẹ̀ lórí ìgbìyànjú Ògúnmọ́lá Basọ̀run Ògúnmọ́lá láti jẹ́ kí Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn kó mọ̀ wípé Aláàfin ò ṣe é rí fín Ìbàdàn ò ṣe é kọlù kékeré kọ́ ní bàbá fi jọmọ lọ. Ta ni Basọ̀run Ògúnmọ́lá tún ránṣẹ́ sí? ẹ ṣe nígbà tí wọ́n fi ogun tí wọ́n gbé súnmọ́ mi dẹ́fẹ̀ tí wọ́n fẹ́ fi ogun tí wọ́n fogun fọ́ Ifẹ̀ ayé àsìkò bàbá wa Basọ̀run Ògúnmọ́lá ni wọ́n wá ránṣẹ́ padà pé olú ìlú wa nìyẹn o kò gbọ́dọ̀ tú kò gbọ́dọ̀ sí ọwọ́ á máa fi ayíkìtì ọwọ́ á ní wọ́n lọ fi jẹ ọba ní Ifẹ̀ wọ́n ṣe léyìn ní àsìkò wọn ní àsìkò wọn náà. Bàbá ṣé kò sálàáfin lọ́yọ̀ọ́ ni
àbí Ọ̀yọ́ ọ̀gbà náà ti tú tó fi jẹ́ pé Ìbàdàn làṣẹ fífi ẹni tí ó jẹ́ adarí ìlú tí ó jẹ́ Ọọ̀ni ìgbà náà fi wá. kò í ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé tá a bá bojú sẹ́yìn látìgbà tí Ìbàdàn ti di pé ó ti di kìnìún lẹ gbogbo Yorùbá gbogbo àwọn tí wọ́n bá ti ránṣẹ́ sí gbogbo wọn tí wọ́n bá ti lọ bá wọn ràn wọ́n lọ́wọ́ fún ogun tàbí nǹkan kan ni wọ́n yan aṣojú bẹ́ẹ̀ gbogbo àṣẹ tí wọ́n bá wa máa ṣe ọwọ́ Ìbàdàn wọ́n ti bá wa máa gbà bí ó ti jẹ́ nìyẹn. ẹ já tẹ̀ iwájú. bákan náà nínú àwọn ìgbìyànjú wọn tí wọ́n ṣe nígbà náà à ń gbọ́ tí wọ́n ń pe bóoran ta ni ń jẹ́ bóoran. wọ́n lè yẹn ó ti ya bóoran. bóoran jẹ́ jagunjagun kan nínú àwọn jagunjagun Ìbàdàn náà ni ṣùgbọ́n kì í sọmọ Ìbàdàn ará Sierra Leone tá à ń pè ní ìlú Sàró ṣùgbọ́n ń jà fún Ìbàdàn. bóore àsìkò tí àwa sí ogun gbogbo wọn náà wọ́n ti ní wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ àgbẹ̀ àwọn kan náà ń dẹdẹ wọ́n ń dẹ wáyà wọ́n ń dẹ tàkúté inú oko bóore yìí ẹran wá gbé àgbẹ̀ kan dẹ wáyà sínú oko tiẹ̀ ó wá gbé ẹran nígbà ògbẹ́ran ọjà bọ̀ ṣùgbọ́n tí ó wọ̀ lọ ọwọ́ sí etí oko bóore ọlọ kú sí ibẹ̀ bí bóore ṣe débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì òun rí ewu ó rí ìgalà ńlá pé ẹran ní àgbàrin ní bó ṣe fọ̀nù ó ṣàgbé bó ṣe gbé lọ létí ọ̀nà sáyàn rẹ̀ ẹni tí tó dẹ wáyà yìí ó wá tọpasẹ̀ ẹran orí ibi tí ó wó sí ó rí pé bí oko bóore ni kò sí lè bá rí kò lè kọjú ẹ̀ bó sì lọ fẹjọ́ sùn bàbá Basọ̀run Ògúnmọ́lá pé nítorí mọ̀ rí ni ó ń pè lẹ́jọ́ sí ọ̀dọ̀ òǹta lóyè Ògúnmọ́lá ní dáadáa mọ̀ wulẹ̀ tí ì lọ ìtọ́sẹ̀lẹ̀ ni pé jáwọn ránṣẹ́ pé wọ́n bá ránṣẹ́ pé gbòòrán bí ó rà ní ó kọ rẹ̀ ṣùgbọ́n bí Yorùbá ṣe ń pè tí wọ́n fi ń pè gbòòrán ní ọ̀fìn mọ̀ ti ya gbòòrán bí wọ́n ṣe wá dé ọdọ́dọ̀ Basọ̀run ẹni tó mẹ́jọ rẹ̀ wá ní wọ́n ló gbé ẹran àwọn tó sì lòdì sí òfin ọdẹ kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ibo náà ṣe dọ̀bálẹ̀ mi pé kábíyèsí olówó mi bẹ́ẹ̀ ni lóòótọ́ ló ń gbé kí wọ́n á lóde tó ń gbé bóun ṣe gbé òun ọ̀sàdédé gbé ìgbà tó ń dé bẹ̀ òun múra bóun ṣe ń gbé àwọn òkú tó kú sójú ogun níjà yìí lójú omi tí iná méjì ti ń kóra wọn tó wọ́n sáré kúrú síbẹ̀ tó wọ́n gbé kan ìtọ́ bá ṣèṣe tó wọ́n sáré gbé bó ṣe ń so eléyìí inú ogun wọn lásìkò ọ̀kàrẹ̀ ọkùnrin ogun nìyẹn ọ̀kàrẹ̀ ọba tó bó ṣe gbé nu ṣùgbọ́n bá tó ń rí ara yìí ọkà gbé ní bó ṣe ń gbé náà lójú ogun bó ṣe ń gbé àwọn ọ̀tá lójú ogun àtọwọ́ àdá ọ̀kàrẹ̀ báyìí ọmọ tó ṣẹlẹ̀ ọkùnrin ni ọ́ gbogbo la ṣe wọnú ilé nu ọba tó fún lẹ́bùn tó fún lówó oúnjẹ jẹ́ ọmọ bá tiẹ̀ lọ nígbà wàá lọ tó ní irú àwọn eléyìí ṣẹ́ńtà lè pátá lójì akọni ni níbo lẹ́yìn máa ń gbà tí ojú náà ń ṣe girigiri nígbà ọdún tán ní ìsìn táyà ṣe lẹ́yìn ráyè dákun lẹ́yìn ráyè ṣe gbogbo ẹ̀ nítorí ṣe yẹn akọni àgbọ̀dọ̀ tá lójì irú mọ́ àgbọ̀dọ̀ sọ́rú mọ́ nù bó ti ní ọmọ lọ́nu ọwọ́ àpè ẹ̀tọ́ lẹ́ran náà ọwọ́ wa fún ní ẹ̀bùn pé owó ẹran rẹ̀ ní ṣùgbọ́n ẹni àgbọ̀dọ̀ ṣéjù bá ń lọ sẹ́rí pé ó ṣe ìdájọ́ láàrin méjèèjì pé kò ṣègbè sí ọ̀rẹ́ ẹnìkan náà tún wá nígbà àsìkò ìdájọ́ wọn àgbẹ̀ ní òun náà ẹnìkan wà ń sin ewúrẹ́ rẹ̀ wá jánu oko àgbàdo wọ́n sì ti ṣe lófin pé tí ewúrẹ́ bá ti lè wọnú oko àgbàdo tó bá ti lè ba àgbàdo tàbí nǹkan oko jẹ́ wọ́n gbọ́dọ̀ san ìtanràn fún ní tí ó bàjẹ́ àgbẹ̀ yìí wá láti lọ bá Ògúnmọ́lá ọ̀rọ̀ bá wí pé òun ti rí ẹni tí ó ní ewúrẹ́ tó sì mú ewúrẹ́ òun tó rí jẹ ṣùgbọ́n bó ṣe di pé ewúrẹ́ rẹ̀ jẹ́ kíní ìlò náà ti pa ló ti mú ewúrẹ́ rẹ̀ ló ti pa bó ṣe pa ẹ̀ṣẹ̀ sì ni pé ẹni tó làgbàdo ó pa ewúrẹ́ tó jẹ oko rẹ̀ ẹ̀ṣẹ̀ sì ni kí ká pa ẹran kan ọ̀sìn ọ̀dà bíi tìsín tá à ń ṣe bí bó ṣe wù wá ní ẹni tó lẹ́ran bá lọ bá Ògúnmọ́lá ló bá lọ fẹjọ́ sùn pàtó Ògúnmọ́lá pé wọ́n pẹran òun pa wọ́n máa pẹran òun ọdún báyìí lọ pẹran òun pa òun sì tó ẹran òun sì ní
iye tó wọ́n tà kíní mẹ́wàá ni sílè mẹ́wàá ìlò wọ́n tà owó ẹ̀yọ ní nígbà náà bí lò wọ́n tà Ògúnmọ́lá ní kò sí wàhálà àárànṣẹ́ pé ṣùgbọ́n kó tó di ìjọ́ kejì tí wọ́n dájọ́ ẹni tí ọ̀rọ̀ ṣẹ̀ sí lọ́wọ́ ó ti sáré lọ bẹ Basọ̀run Ògúnmọ́lá wípé ẹjọ́ ẹ̀bùn mu nítanà tó lágbára jùlọ wọ́n fẹ́ bíráìbù tí wọ́n pè bíráìbù ní àbẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ fún Ògúnmọ́lá Ògúnmọ́lá ó sì sọ̀rọ̀ nígbà wá adijọ́ tí wọ́n dájọ́ Ògúnmọ́lá wá ní tọ̀ òwúrọ̀ yá kí ni ọlọ́sẹ̀lẹ̀ ẹ̀yàn jẹ àgbàdo òun nígbà ó sì jẹ àgbàdo òun ẹgbẹ̀rún kíní mẹ́wàá lòun ó gbà kíní kan lòun ó ṣe ìkankan gbà o Ògúnmọ́lá ní ìlànà kò wúrò pé ìta lójì tó pọ̀ tí òfin lè béèrè ẹran rẹ̀. ètò tó ṣe ní ìlànà kò wúrò Ògúnmọ́lá ní ìlànà òun ti gbọ́ nítòsẹ̀lẹ̀ ni pé ṣé èsè wọ lọ wá lánàá tó gbé iye báyìí wá pé káwọn ò lè ṣe báyìí ìjẹ́ nítorí káwọn ò ṣeun ṣé tàn bá ṣe èló gan ni wọ́n ń ta àgbàdo èló ni wọ́n ti ṣòfin pé kò gbọ́dọ̀ ju kíní mẹ́fà lọ owó ẹyọ mẹ́fà nígbà náà lọ́wọ́ á ní káwọn ṣe ní mẹ́wàá owó ẹran tiẹ̀ ń kọ́ ojú ti ọkùnrin yìí ní Ògúnmọ́lá wá ní dáná kò sí ṣe kò sáìsì ẹ lọ gbé owó jáde ó fún ẹlẹ́ran ó fún ní owó ẹran rẹ̀ ó ní alágbàdo náà déédéé iye tí ọyọ gbà ó sì ní wọ́n fún ọmọ lọ kí wọ́n mọ́jà láàrin ara wọn mọ́ bí bàbá Ògúnmọ́lá bó tún ṣe. Kéèdùmarè kó tún bàbá wa dẹlẹ̀ fún Basọ̀run Ògúnmọ́lá kí ilé wọn kó sì mọ́ bàjẹ́ nígbàkúùgbà Samuel Bíkúnlé arúgbó bọ́ìsì mo rí ọ Odúore Majid Ọlákúnlé Takalit Abdulmajid Adélọ́wọ̀ +23490620949 àwọn èèyàn ti ń pè tipẹ́tipẹ́ ṣùgbọ́n àfẹ́ dá ọ̀rọ̀ mọ́ bàbá wa àfẹ́ dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu nítorí tí ó ṣe pàtàkì kí a gbọ́ wọn délẹ̀. Hello ẹ káalẹ́ o. Hello orúkọ yín àti ibi tẹ́ ti pè pápápá. Àmín. ìyẹn ibi tí +23490620949 0097949 káwé èèyàn kan sí ọjọ́ yẹn ó ti lọ gidigidi gan mọ̀ ní. Hello ẹ káalẹ́ o. Hello ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti pè. à ń gbọ́ yín o ẹ máa ṣe o. àmín àṣẹ àmín àṣẹ ẹ ṣeun àdúpẹ́ ẹ̀yìn kí dùn kó pọ̀ sí báyìí náà lọ ọbẹ̀ oge ẹ̀yà Adékúnlé bá a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa ká máa lọ. tó wọ́n ní yìnyín ni kẹ́ni ó tún lè ṣe míì ọpẹ́ pàtàkì lọ gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì 32 FM 94.9 ajákẹ́rin ní Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn tó dára pọ̀ mọ́ wa lórí ètò pàṣẹ fún talẹ́ òní mo wá ń ṣe ládùúrà wípé Ẹlẹ́dùmarè kò ní da ìfẹ́ àárín wa rú títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò pàṣẹ Adékúnlé Ṣọlá ojú odò lórúkọ tèmi adúpẹ́ igbó tẹ̀ ń gbọ́ mi. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. ẹ má jẹ́ á gbàgbé gbogbo àwa tá a ní ilé ẹ̀kọ́ pàápàá jùlọ ilé ẹ̀kọ́ aládàáni àwa ní agbára a sì ní àṣẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwa tí a jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba head of teacher àbí head teacher sí ní ìbò òsì lẹ́ẹ̀kẹ́ ẹ̀yà ìbò òbú. bákan náà àwa tá a jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ secondary principal ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ já gbìyànjú lọ́jọ́ ajé kárí wípé akan èdè abínibí akànpá ní ilé ẹ̀kọ́ wa ká lè fi ṣe àyájọ́ èdè abínibí lágbàáyé ní ìrántí àwọn ènìyàn tí wọ́n pàdánù pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tó pàdánù ẹ̀mí wọn ní ọjọ́ 21 oṣù kejì ọdún 1952 nínú wàhálà àti làásìgbò èdè abínibí. lórúkọ Ládé Báyọ̀ ńlé Victor kọ́ ní ń bẹ lọ́hùn-ún Victor Akínlẹ́yẹ
ìfẹ́ olúwa àyàndìran ṣẹ́gun alágbàlá ṣàbàdìnà adékúnlé ìṣọ̀lá àlè ọmọ akéré mọ́rọ́rọ́ tí mú ìdínà adédàmọ́lá fani ẹrù náà wà ní gbogbo alájọ mú ètò talẹ́ ètò níwá yòókù ó tún di ọjọ́ mẹ́jọ lórí ètò ti ìpàṣẹ ó dàárọ̀ ọ̀ràn rẹ̀ lásùn ayámi àṣàkẹ́ kò tí ń bọ̀ nílé. ìwé òní yé búramúramù méjì méjì súnmọ́ sí lọ́dọ̀. Can finish it. ìkànnì tí ó ṣe bí 32 FM. Finish. bó ti kò tó fẹ́ ṣe.